Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ó dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ́ yín láti kàn lè jígẹ́ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn márùn-ún pàdánù ẹ̀mí wọn bí àwọn agbébọn ṣe ya bo àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi. Ìyàwó kan gún ọkọ rẹ̀ pa ní ìpínlẹ̀ Yobe. Àwọn ẹbí ń ṣe ìdárò àwọn akẹ́kọ̀ọ́ girama ọlọ́dún kẹta kékeré tí wọ́n rì sínú odò ní ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn tó ṣekú pa oníṣòwò POS àti ẹni tó ń ta ọjà ní ìpínlẹ̀ Èkìtì. Adarí àgbà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ Konga Èmúdi àgbẹ̀mí ara rẹ̀ nínú ilé rẹ̀ ní ìlú Èkó. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn márùn-ún pàdánù ẹ̀mí wọn bí àwọn agbébọn ṣe ya bo àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi. Àgọ́ ọlọ́pàá Ìṣèkè ní ìjọba ìbílẹ̀ Ebonyi ni àwọn agbébọn ṣe ìkọlù sí ní alẹ́ ọjọ́rú Wednesday tí aáwọ̀ sì bẹ́ sílẹ̀ láàrin wọn, níbi tí àwọn márùn-ún nínú àwọn agbébọn náà ti pàdánù ẹ̀mí wọn. Ọ̀gbẹ́ni Tony Nwori ní àwọn agbébọn náà ló wọ àgọ́ ọlọ́pàá náà wá pẹ̀lú ọkọ̀ méjì tí ìbọn sì ń lọ lákọlákọ. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí àwọn ẹ̀ṣọ́ ètò aláàbò mìíràn wá láti kún wọn lọ́wọ́ nínú èyí tí àwọn ọmọ ológun kò gbẹ́yìn. Ìyàwó kan gún ọkọ rẹ̀ pa ní ìpínlẹ̀ Yobe. Ikọ̀ ọlọ́pàá ti ìpínlẹ̀ Yobe ti mú ìyàwó ilé kan Zainab Isa ẹni ọdún 22 fún ẹ̀sùn pé ó gún ọkọ rẹ̀ pa ní Damaturu tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Dungus Abdulkareem ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́rú Wednesday. Ó ní afurasí náà ló gún ọkọ rẹ̀ Ibrahim Yahya ẹni ọdún 25 pa pẹ̀lú ọ̀bẹ látàrí ìjà tó bẹ́ sílẹ̀ láàrin wọn. Nínú ìwádìí tí wọ́n ṣe, afurasí náà ní kò wu òun láti gbẹ̀mí ọkọ òun. Ó ní òun dáàbò bo ara òun ni nígbà tí ó ń na òun lẹ́yìn tí òun ṣẹ̀ṣẹ̀ gbádùn lẹ́yìn iṣẹ́ abẹ tí òun ṣe nípa ọmọ bíbí. Àwọn ẹbí ń ṣe ìdárò àwọn akẹ́kọ̀ọ́ girama ọlọ́dún kẹta kékeré tí wọ́n rì sínú odò ní ìpínlẹ̀ Kaduna. Ìbànújẹ́ gba abúlé Ribang ní ìjọba ìpínlẹ̀ Kauru ní ìpínlẹ̀ Kaduna kan ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday lẹ́yìn tí àwọn akẹ́kọ̀ọ́ 6 iléèwé girama ọlọ́dún kẹta kékeré ṣe rì sínú odò Ibon nígbà tí wọ́n ń ti iléèwé bọ̀ lẹ́yìn ìdánwò wọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà Manasseh Monday ẹni ọdún 16, Musa John ẹni ọdún 16, Pius David ẹni ọdún 15, Monday Ayuba ẹni ọdún 16, David Dandani ẹni ọdún 19 àti Yausa Audu ẹni ọdún 14 ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé-ìwé Government Secondary School Fadan Chawa. Alukoro fún Ribang Association Pásítọ̀ Simon Ishako fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́rú Wednesday tó sì ní wọ́n ti sin àwọn ọmọ náà. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn tó ṣekú pa òǹṣòwò POS àtẹni tó ń ta ọjà ní ìpínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ní àwọn ti mú àwọn tó ṣekú pa oníṣòwò POS àti òǹtajà kan ní Adó Èkìtì tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá Ọ̀gbẹ́ni Adéníran Akínwálé ló fi èyí léde ní ọjọ́rú nígbà tí wọ́n fi ojú àwọn afurasí 21 hàn dé lórí oríṣiríṣi ẹ̀sùn ní ìpínlẹ̀ náà, tí ó sì ní àwọn afurasí náà ló tún gbẹ̀mí àwọn ènìyàn ní ọ̀sẹ̀ tó kọjá. Kọmíṣánná náà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ṣojú fún ní àwọn afurasí náà ni àwọn yóò mójú wọn ba ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn bá parí.
Adarí àgbà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ kóngà ìmúdíà gbẹ̀mí ara rẹ̀ nínú ilé rẹ̀ ní ìlú Èkó. Adarí àgbà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ kóngà Nick Ìmúdíà ni wọ́n ní ó ti gbẹ̀mí ara rẹ̀ báyìí. Ìmúdíà ni wọ́n ní ó bẹ́ láti bákọ́nì ilégbèé rẹ̀ ní agbègbè Lẹ́kì ní ìlú Èkó ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2024. Gẹ́gẹ́ bí ìròyìn kan tí wọ́n fi léde lórí ìtàkùn àgbáyé, àwọn ẹbí, ọ̀rẹ́ àti ará Ìmúdíà ló sì ń wo ìdí tí ó fi gbẹ̀mí ara rẹ̀. Ìmúdíà tó jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Eka South ní ìpínlẹ̀ Delta ni ó ní ìyàwó tí ó sì ti bímọ. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́bọ̀ Thursday. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.